bàbá yẹn ti sọ̀rọ̀ voice ẹ̀ wà lọ́wọ́ mi ó ti bá wa sọ̀rọ̀ support to interrogate you babaláwo ẹ need kan bí léèrè ẹ wá dá omi yẹn nù ìgbà tí ẹ bẹ wá ní kí ló dé tẹ́ fi dómi nù bí àdúrà ní kọ́ ẹ wá lọ gbé ògógóró wá ẹ wá da ògóró sínú pocket iṣẹ́ ìpẹ́yọ kan o voice mi ti wà nílẹ̀ èpè tẹ́ gbé yẹn ìyẹn tún kéré ìyá Destiny ọ̀yẹ̀ kan jù kò pa yín ní gbòòrò ni ẹ kì í ṣe ìyá gidi ó gbọ́ ọmọ yẹn wá sílé ayé ọmọ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí tẹ ọgbà ayé lọ́rùn ìwọ ló bí tòótọ́ ṣùgbọ́n gbogbo ọmọ ayé ni Ọlọ́run ó bí ọ ìyá Destiny radia voice wà lọ́wọ́ mi èmi play voice yẹn ṣùgbọ́n kó máa fẹ́ jáde wà fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ fún wa kí ló pa ìwọ àti brọ́dẹ kí ló fà kí lẹ́jọ́ fà tó fi kàmá náà tún bẹ́ẹ̀ fi gbé ṣépè mo fẹ́ kó jáde kó sọ ṣe tó fẹ́ sọ̀rọ̀ ni o bẹ́ẹ̀ tó o bá ti sọ̀rọ̀ kò sí wàhálà wọ́n tó bá jáde sọ̀rọ̀ á sọ jáde fún ẹ ṣé ọmọ yẹ voice èpè tí wọ́n bẹ ti ṣẹ́ fún Destiny ṣé èlò ti ṣépè fún ni ẹ mẹ́rin náà kàmọ́ fúnra rẹ̀ bàbá Destiny ti lọ bá mọ̀mọ́ ẹja lórí èpè tí wọ́n fọmọ ẹ̀ṣẹ́ lórí èpè tí wọ́n fọmọ ẹ̀ṣẹ́ ẹnu ọmọ yóò kú sí kú kò ní parí kò dẹ̀ parí ẹ̀ kò ní rọ́mọ tó kò dẹ̀ rí tọ́ ẹ burú o a sì wà lẹ́nu ẹ̀ ẹ jẹ́ kí rọ́dí àkójáde kó sọ ọ̀kan tí ó fọ wọn àti Destiny pọ̀ tó fi kan mọ̀mọ́ tó fi ṣeré èpè báyìí fọmọ wọn. ọ̀rọ̀ dojú ẹ̀ o àṣírí míì tó ti ń fojú hàn o lórí ọ̀dọ́mọkùnrin tó dolóògbé ìyẹn Destiny boy wọ́n ní bíbí rọ́bà lọ fógún ọdún ìjọ kan lòtí tó bá ẹ wá gbọ́ o àwọn ẹ̀sùn tó jàǹkànjàǹkàn tí wọ́n fi kan ìyẹn ọba ẹ̀dú babaláwo Destiny boy ẹ̀sùn míì tó ti jáde o tí wọ́n fi kan ìyá Destiny boy ẹ̀yin èèyàn rọ́díà àǹtí Destiny boy náà ti lẹ́jọ́ jẹ́ o ẹ̀yin èèyàn wa ẹ wò ó èsì yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn àṣírí kan ti ń tú lọ́tún lósì báyìí wọ́n ní rọ́díà tó jẹ́ àǹtí sí Destiny boy pò náà lẹ́jọ́ jẹ́ kódà wọ́n ti ní àwọn evidence àwọn àṣírí tó jẹ́ pé wọ́n ní kó jáde sórí ẹ̀rọ ayélujára kó wá sọ tẹnu ẹ̀. àwọn ọlọ́pàá Ogun State investigation tí wọ́n ń ṣe ìwádìí tí wọ́n ń ṣe lórí ikú ọmọ yìí ẹ̀yìn èèyàn ìwádìí sì ń lọ lábẹ́lẹ̀ látàrí ikú tó pọ̀ ọmọ yìí látàrí bí ọmọ yìí ṣe di olóògbé ṣé ẹ sì gbàgbé ọ̀rọ̀ yìí kò tí ì kú rewérebo ọ̀rọ̀ yìí sì wà ńlẹ̀ o ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin Destiny boy tó di olóògbé yìí ẹ máa follow wa kẹ́ ẹ lè máa gbọ́ new updates látàrí bí investigation bó ṣe ń lọ lórí ikú olóògbé Destiny boy ẹ̀yin èèyàn wọ́n mọ̀ ti fẹ̀sùn kàn méjèèjì lórí ikú tó pa ọ̀dọ́mọkùnrin pàápàá jùlọ àwọn àṣírí kan tí wọ́n ń tú síta báyìí lórí ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin tó dolóògbé kí ni àwọn àṣírí tó tú síta kí ni àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọba ẹ̀dú àti pé ẹ̀sùn wo ní tó fi kan ìyá Destiny boy ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé kan ń yànnà náà ń ṣàlàyé tí ó yé yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pàdé ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá ṣe mú fúnra wá lóòrèkóòrè lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ mọ̀ fetí ara yín gbọ́ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà tọ́ ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n sí fọ́nrán sílẹ̀ kẹ́ ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. ẹ kì í ṣe abiyamọ o abiyagbá ni yín o ó yẹ kó máa lẹ orú yẹn ó yẹ kó máa jù lóko pa mi o you are a confirmed wish no be Destiny ṣe é pé mo sẹ́nu nígbà tó ń fún wa sọ̀rọ̀ aláàkọ́ láti bẹ̀rẹ̀ ayé ọmọ yìí náà ẹ jẹ́ kọ́mọ yìí orí gbàdúrà ayé 3 years lẹ ti gbé lẹ̀ tá a bá pè yín as a mother ẹ mọ̀ máa down you are not a mother you fail the whole motherhood gbogbo abiyamọ pátá lẹ bà lójú jẹ́ but why tí babaláwo da omi táwọn àfa àbíyàtọ̀ gbẹ́fà kàn mọ́ kọ́ lọ́ọ́ fi wí ọmọ yẹn why tó dànù why tó ní kọ́ fún ògóró wẹ̀ but ara ní ọmọ yìí bàbá yóò lọ́sàn ju pé kó gba nǹkan tí ó sọ ọṣẹ àti ògóró tá fún mi là tó fi wí ọmọ yẹn wọ́n wí ọmọ tán lára ọmọ yẹn ò lè gbọ́ control yẹn mọ́ bẹ̀rẹ̀ babaláwo rízì rèé tí Mr. Akamba bá Destiny pariwo pé tó fi pariwo babaláwo pé kí ni Destiny ṣe fún ẹ ìyàwó á jáde ó wá ń cover ẹ up ẹ sì máa sọ nǹkan tó wà láàrin ẹ méjèèjì àwọn àmọ́ pé there is something behind it ìyẹn babaláwo àti ìyá Destiny but with time àmọ́ tẹ bá ṣépè fún yẹn létí wọn wọn á dẹ ṣàmì èpè á dẹ ṣẹ wọn àwọn tó gbọ́ yẹn bọ́lá ṣe dá wọn ni o ibo lẹ mọ̀ tẹ ẹ ti lọ fẹnu lọ fi kọ́
lọ fi ṣépè fọmọ yẹn ẹ lọ́mọ yẹn ò ní dúró ṣe kò ní dúró tọ́mọ ẹ kò dé tọ́ ẹni kò ní parí ẹni ilé tó ń kọ́ fọ́dún máa tó pa ẹni kò dé parí ẹ madam ìyá sis you are a wicked woman ẹ kì í ṣe abiyamọ gidi ẹ gbé ọmọ yín ṣe àdúrà èpè yẹn èpè ẹ dẹ̀ mú ṣùgbọ́n babaláwo you have case to answer wọ́n ní láti interrogate yín kí lẹ dọ́mi tẹ́lẹ̀ fi wé ọmọ yẹn nù sí we need to know but with time àmàmà gbogbo ẹ̀ tẹ́ bá gbẹ̀mí pátápátá gẹ́gẹ́ bó ṣe sọ last time inú ilé babaláwo yẹn ní Destiny kú sí kò kú hospital inú ilé babaláwo yẹn ló kú sí babaláwo mi ò lẹ́yìn lẹ pa o ṣẹ́yìn náà ti rí pé ibi tí ẹ fi ẹ̀sìn ẹ ti fi kó bọ́ ọmọ kékeré yẹn ọ̀yìn náà ẹ̀yìn rẹ̀ ń tọ́jú ẹ̀ nígbà tí ẹ pe bàbá ọmọ yẹn pé bàbá ọmọ yẹn sick bóyá ọdún àfa bàbá ọmọ yẹn sáyé lọ ìyẹn Mr. Kamo bàbá Destiny ọ̀dọ̀ pastor wọ́n wá lọ fún bàbá yẹn ní omi àdúrà ìkànṣe àdúrà pé kó lọ fi wé ọmọ yẹn wọ́n dẹ̀ pẹ́ẹ́bù tó bá wé ọmọ yẹn ara ọmọ yẹn máa balẹ̀ nígbà tí wọ́n gbélé dọ́dọ̀ yìí babaláwo nígbà tí wọ́n gbé dọ́dọ̀ yìí Kamo bàbá Destiny ó fún mi hàn pé òun fẹ́ wé ọmọ àwọn nígbà tí ọmọ yóò lè dìde mọ́ tó ti wà reckless rẹ̀ ó wá gbé ọmọ yìí fúnra ara ẹ̀ kò sẹ́ni tó ẹ̀pù ẹ̀nu yín mọ́ ìtiraka gbé nǹkan ẹ̀ ó wá gbé wọ bedroom ó bọ́ṣọ fún un ẹ bá ń gbómi babaláwo ẹ mú omi yẹn ẹ lọ yí dànù nítorí pé ó gbé wá láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn míì ni ẹ wá ní pé kò lè fi yẹn wẹ̀ ẹ́ they support to interrogate you babaláwo ẹ need kan bí léèrè ẹ wá dá omi yẹn nù ìgbà tí ẹ bẹ wá ní kí ló dé tẹbi domi nù bí àdúrà ní kọ́ ẹ wá lọ gbé ògógóró wá ẹ wá da ògóró sínú pocket bàbá yẹn ti sọ̀rọ̀ fún ìṣẹ̀ wà lọ́wọ́ mi ó ti bá wa sọ̀rọ̀ ẹ wá bomi díẹ̀ là ẹ wá níyẹn ní kó fi wé ọmọ yẹn ògógóró ó ju omi tí wọ́n fomi tí là wọ́n wá domi ògógóró sí ọmọ yẹn lára tó mi ara bẹ̀rẹ̀ sí ní ọmọ yẹn ń try láti dìde bàbá ń dì mọ́lẹ̀ pé kó má dìde kó má lọ ṣubú nígbà tó bá yẹ òní náà mọ́tò ju ń ta bàbá ń sọ fún ọmọ pé díjú ẹ assist díjú ọmọ yẹn dẹ̀ díjú ẹ wọ́n á wẹ̀ tán àgógóró yẹn wẹ̀ bàbá yẹn tó wá gbé nkẹ́ ọmọ yẹn wá náà mímí ò wá dá mọ́ ara ń ta ara yẹn ti ní assist jọ ṣàánú mi wọ́n ṣe báyìí fún mi gbogbo yín wà nílé bẹ ẹ ti sùn mímọ yẹn ṣe ń pariwo dìde àgbà tí ọmọ yẹn wá sọ nǹkan sí bàbá ẹ̀ lára tó juwọ́lẹ̀ tó sáyé fún báyìí báyìí tí Àkànmú wá bú sẹ́kún ìbẹ̀rẹ̀ wá ń jáde gbogbo yín ẹ wá ṣẹ́ẹ̀kì ẹ wá ní pọ́nmọ yẹn ti kú ẹ tẹ̀ wá ní kọ́ lọ gbé mọ́tò wá kọ́ wá gbé lọ hospital torí pé kíni ẹ fẹ́ káwọn àfáà mọ̀ kó kú sílé ọ̀dọ̀ yín ẹ fẹ́ kí pásítọ̀ mọ̀ kó kú sílé ọ̀dọ̀ yín nígbà tẹ́ mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pàgbára yóò ka láti tọmọ babaláwo why tẹ́ ẹ fi send ọmọ ẹ lọ sí hospital now ẹ lọ fi hospital lọ fi bo àṣírí ara yín ẹ pé wọn bẹ̀ pọ̀ máa ń bá ọmọ ẹ̀ díjọ́ kejì wọ́n wá pé ìyá òṣì tó bí ọmọ báyìí wọ́n ti ẹ̀ sọ pé ó ti kú bẹ́ẹ̀ ó ti dákú o kí ló ń ṣe ìyá Destiny tí ò lè débẹ̀ ìyá Destiny you are disgrace to the womanhood ẹ wá lọ́jọ́ kejì ó fẹ́ lọ bá wọn wo mọ́tò láti gbókù ọmọ ẹ lọ síbi tí wọ́n ti máa sí ó ṣépè fún wọn pé kò ní sí oní kò ní dàgbà yóò ṣòfò oní kò ní ṣe àbọ̀ ọmọ ẹ kò ṣe oní kò ní parí ilé ẹ kò parí ẹ ibi ẹlẹ́rìí lẹ padà lọ sísìn yẹn náà ẹ tó bẹ̀rẹ̀ ogun sìn babaláwo ó yẹ kó interrogate yín o ó yẹ kó interrogate yín ìyẹn lọ bẹ́ẹ̀ pápó kí brother mi Àkànmú ẹ kó ewu ọmọ gbogbo fásitì pátápátá ẹ ní fọwọ́ gbọ́mọ sí Àkànmú bàbá Destiny ó gbìyànjú ìkànnì àwọn DJ Destiny pè mí wọ́n ṣàlàyé fún mi pé àwọn mọ reason tí Destiny tó fi lóyà sí bàbá ẹ pé àwọn làwọn bá Destiny sọ̀rọ̀ pé ìyá ẹ̀ olóògbóyè ẹ̀ fún oṣù mẹ́sàn-án but Destiny he always loyal to his father ó tó yà bá yẹn dúró tí òun do you know how many times tí bàbá Destiny yẹn kò gbọ́dọ̀ gbọ́ pé báyìí bí Destiny sálọ rèé ó máa lọ bí alọ́mú wọ́n ròyìn pé máa yẹn ó try gidi gan àbẹ̀tì ìyá ọmọ kí lè rí ṣe
ó bú Rọ́díà ìwọ Rọ́díà tó jáde tó bú ọ̀pọ̀ àwọn single mother bó ló ti rí voice ó ṣe sọ pé kì í ṣe voice mọ́mí ẹ màmá ẹ ló ṣépè fọmọ ẹ and you know Rọ́díà ta ló dá wàhálà yẹlẹ̀ mo fẹ́ kó jáde kó sọ̀rọ̀ kí n tó jáde fẹ́ part 2 ìyẹn ìwọ Rọ́díà you are the one tó push yẹ débi tí stage èpè yẹn ti jáde àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyá wa pariwo ó bẹ́ẹ̀ náà ló ṣépè fún Rọ́díà ìwọ ń bú Rọ́díà ìwọ ń bú Rọ́díà ṣé torí pé wọ́n bú ẹ nìyẹn fi wọlé ó ń ṣépè báyẹn ó dẹ̀ dúró ó jẹ́ kí yẹn mọ ṣẹ́rùkì bẹ́ẹ̀ fún brother ẹ̀ where is he now ó ti kú ògo lẹ́yìn ti wọ́ mi ògo lẹ́yìn ó ti wọ́ mi ṣùgbọ́n àwọn tí mọ̀ ríìlì irúkú tó pamọ́ yẹn àfi tí èsì àyẹ̀wò tán ṣe bá jáde. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rẹ o lórí ìfọ́nrán tẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán nísìn látàrí ọ̀rọ̀ Destiny Boy tó dolóògbé ẹ wo ẹ má wàá jẹun gbà yín lákòókò kí ni èròǹgbà yín tẹ́yìn náà rí sọ sí fọ́nrán yìí ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ́ǹtì wa ẹ wo ibi tá fi àdàgbà ètò yìí sọlẹ̀ sí rè bó bá tó wá sí ń lọ àmọ́ mo wá sí etí ìgbọ́yín ẹ má gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mo wá sí etí ìgbọ́yín ẹ wo àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o wọn ò ní fọ̀rọ̀ ayé wa sàrékọ́gbọ́n ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ẹ máa pín fọ́nrán yìí ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà.